La ilaha illallah Muhammadur Rasulullah òdodo de irọ́ sálọ òdodo de irọ́ sálọ òdodo de irọ́ sálọ irọ́ ni láti parẹ́ ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀yin èèyàn wa ńlé ẹ kú kàlẹ̀ ń bẹ̀rùn àkíyín káàbọ̀ sórí ètò ohun Islam tí ó ń wáyé sí ojú ìwòran àti etí ìgbọ́yín láti Wahab Adam Studios ti MTA Africa níbi tí a ti máa ń dára lẹ́kọ̀ọ́ lórí oríṣiríṣi kókó nípa Islam gbogbo yòówù tí ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn ètò wa lóríṣiríṣi ẹ kọ̀wé sí MTA ẹ kọ̀wé sí africa@mta.tv ohunkóhun tí ẹ bá fẹ́ béèrè òun náà ni kí ẹ béèrè kọ́lọ́hún kó fẹ́ nìkọ̀ọ̀kan wa ní àgbọ́yé a ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ lórí ètò yìí lọ́kan òjọ̀kan a sì kọ́ ẹ̀kọ́ nípa kí ló ń jẹ́ jihad nínú Islam ọ̀nà kan pàtàkì tí a ti mẹ́nubà lábẹ́ jihad nígbàtí a pàdé lórí ẹ̀ òun náà ni níná ọrọ̀ ẹni sí ojú ọ̀nà Ọlọ́run kókó ọ̀rọ̀ yìí gbòòrò ó sì gbà kí a ṣe àlàyé ẹ̀ nítorí pé láti àárọ̀ ọjọ́ òun náà ni ìná ọrọ̀ owó ni ọrọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tí ń jẹ́ ọrọ̀ níná lójú ọ̀nà Ọlọ́run ló ti bẹ̀rẹ̀ láti gbà yóò jíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam láti lè ṣe àfọ̀fún díẹ̀ sí nípa kókó yìí òun náà ni ìbánisọ̀rọ̀ tòní ló ṣe wáyé àwọn tí wọ́n bá wa yànnàná ẹ̀ wọ́n ti wà nílé pẹ̀lú mi Murabbi Said Mikael ẹ mà káàbọ̀ sórí ètò yìí o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Hafiz Mọ̀fí Abdulgani Ṣùbánbí ẹ̀sìn yẹn kú dìde. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá débi iṣẹ́ àṣẹ ni o. Hafisa, kí ni pàtàkì níná ọrọ̀ lójú ọ̀nà Ọlọ́run? A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Níná ọrọ̀ ní ojú ọ̀nà Ọlọ́run ọba ó jẹ́ nǹkan tí Ọlọ́run ọba fúnra rẹ̀ pa ní àṣẹ. Bí mùsùlùmí kan bá ṣí Kùránì lẹ́yìn Fátíà ibi tó máa kọ́kọ́ kàn náà ni gbólóhùn tí Ọlọ́run bá sọ wípé wa mimma razaqnahum yunfiqun. Eléyìí ìtumọ̀ ẹ̀ a máa já sí àti àwọn tó ń ná nínú nǹkan tí a pa léṣe fún wọn. Eléyìí ò wá túmọ̀ sí owó nìkan ó túmọ̀ sí àlàáfíà ó túmọ̀ sí làákàyè ó túmọ̀ sí owó ó túmọ̀ sọ́mọ ó túmọ̀ sí gbogbo nǹkan pátápátá tọ́lọ́run ọba fi jíǹkí ẹ̀dá tẹ́dà fi ń ṣọ̀rọ̀ nìkan Ọlọ́run bá ní ká ná lójú ọ̀nà tòun. So ìgbà tí ó wù tí Ọlọ́run bá wá sọ pé ẹ náwó ẹ ná ọrọ̀ yín ẹ yá Ọlọ́run lówó kẹ́nìkẹ́ni má wò wípé bóyá olòṣì lọ́lọ́run ọba àbí aláìní lọ́lọ́run ọba Ọlọ́run ọba gbé ètò ìnáwó kalẹ̀ fún mùsùlùmí láti lè mọ̀ wípé ìwọ tó ń sọ pé o fẹ́ gbàwọ́ Ọlọ́run ọba wọ̀ báwo lo ṣe fẹ́ ṣe àwọn àmójútó nǹkan tọ́lọ́run bá fi sí àkàtà àti abẹ́ àṣẹ rẹ àti ní agbègbè rẹ òun ni òfin ìnáwó lójú ọ̀nà Ọlọ́run ọba fi wáyé bí ìbá ṣe bẹ́ẹ̀ gbogbo owó tẹ̀ ń kó kalẹ̀ ṣọ́lọ́run ló ń nani gbogbo nǹkan tẹ̀ ń fi kalẹ̀ fọ́mọ́là kejì àbí tẹ̀ ń ná láwùjọ ṣọ́lọ́run bá nílò ẹni. àwọn Yorùbá tiẹ̀ sọ pé owó tá a dá fẹ́ni tí a rí ẹni tí a rí òun ni ó ná. So nítorí ìdí èyí gbólóhùn tí Ọlọ́run bá wá sọ yẹn wa mimma razaqnahum yunfiqun kí wọ́n nánú owó ohun tí a palẹ́sẹ̀ fún wọn pàápàá jùlọ ẹ jẹ́ ká wá kò sí òjíṣẹ́ kan tí àwọn tí wọ́n tẹ̀lé tí wọn ò ṣe ìjùsílẹ̀ ìnáwó nára. kì í ṣe nínú Islam nìkan. ṣùgbọ́n nínú Islam ó wá di pàtàkì torí pé Ọlọ́run ọba fúnra rẹ̀ nínú Al-Qur'an orí ìkẹsàn ẹsẹ̀ 103
ọlọ́run ọba ó pa ànábì Muhammad láṣẹ sallallahu alayhi wa sallam. sallallahu ta'ala alayhi wa sallam pé khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim. ọlọ́run ọba pa láṣẹ ni pé gbà lọ́wọ́ wọn mú ni wọ́n gbà mú ṣùgbọ́n ṣóun ni ó mú bẹ̀ ni ṣèbí yóò sọ fún wọn ni àwọn ni wọ́n mú wá. òun ló fi jẹ́ pé tá a bá ń ka àwọn àrọ́bá aṣíwájú ẹ̀dá ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ìgbà tó bá nílò ìjùsílẹ̀ á kéde àwọn ọmọlẹ́yìn á sì wá ṣe ìjùsílẹ̀ ọ̀hún. ṣùgbọ́n àwọn kan wà wọ́n ṣàwọn Kùránì tó sọ̀rọ̀ àwọn yẹn náà ẹni tó bá ṣàwọn orí ara ẹni o torí wípé òun ni mo fi sọ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé gbogbo nǹkan tá à ń kó kalẹ̀ fún ìtẹ̀síwájú iṣẹ́ ògo Ọlọ́run ọba ni kì í ṣe pọ́lọ́run ọba ò lọ́nà tó fi lè ṣe é torí bó o bá ṣe Ọlọ́run ó gbẹ́ lómi kalẹ̀. nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallam tí wọ́n máa ń béèrè wọ̀nyí ǹjẹ́ báwo làwọn ọmọlẹ́yìn wọn ṣe máa ń dáhùn sí? ìdáhùn àwọn ọmọlẹ́yìn wọn wà nínú àkọọ́lẹ̀ lóríṣiríṣi kò sí ìgbà tí anabi Muhammad sallallahu alaihi wasallam tó pe ìpè láti ṣe kíni láti lè jẹ́ kéèyàn àwọn ọmọlẹ́yìn wá ṣèjù sílẹ̀ àwọn bíi Hazrat Abubakar radiyallahu ta'ala anhu wọn ò kì í bojú wẹ̀yìn gbogbo ilé ọ̀nà wọn máa ń kólẹ̀ ni àwọn bíi Hazrat Umar radiyallahu ta'ala anhu a rí àkọọ́lẹ̀ pé ìdajì inú nǹkan táwọn ní àwọn á máa kólẹ̀ Hazrat Uthman bin Affan a rí pé Uthman Ghani radiyallahu anhu àná pa àwọn tó máa ń kó ìdá kan ní ìdá mẹ́ta bẹ́ẹ̀ Abdurrahman bin Auf àti bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn sọ̀hábà náà máa ń gbìyànjú gẹ́gẹ́ bí agbára wọn ti mọ. Jazakallah Murabbi Mikael wọ́n mẹ́nu bà pé ká ná ọrọ̀ wa lójú ọ̀nà Ọlọ́run a sì rí pàtó nínú Islam pé àwọn nǹkan kan ń bẹ tá à ń pè ní zakat tá à ń pè ní sọ́dákọ̀ ipò wo ni àwọn eléyìí wà ṣé tá bá ti ṣe ìyẹn ti rọ́pò gbogbo ohun tó yẹ ká ṣe lójú ọ̀nà Ọlọ́run àbí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ipò tí zakat wà nínú Islam àti sọ́dákọ̀. Zakat àti sọ́dákọ̀ nítòótọ́ wọ́n lè rò pé ìkan kan náà ni ṣùgbọ́n yàtọ̀ díẹ̀ wà ńbẹ̀. Zakat ó jẹ́ kan nínú àwọn òpó márùn-ún ẹ̀sìn Islam lẹ́yìn ìgbà tá a bá nígbàgbọ́ nínú Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tá à ń kírun èyí tó tẹ̀lé náà ní zakat òpó kẹta ló wà. Ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn kì í ṣe gbogbo mùsùlùmí náà ni ó lágbára àti ṣe ojúṣe tó yẹ kó ṣe nípa zakat torí pé májẹ̀mú wà fún lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà bí bóyá owó tàbí nǹkan ọrọ̀ oko tàbí nǹkan àgbẹ̀ à ń sin nǹkan ọ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní nǹkan tó máa ń pè ní nisab tí owó èèyàn ò bá wọ nisab tàbí òṣùwọ̀n tó ti ní gbódógí tí ò bá wọ̀ zakati ò tí ì wọnú owó yẹn zakati ò tí ì wọnú nǹkan ọ̀sìn tó ń sìn zakati ò tí ì wọnú nǹkan ọ̀gbìn nínú ṣẹ̀ríà tó túmọ̀ sí pé èdè yẹn lè má yọ zakati gẹ́gẹ́ bí mùsùlùmí gan tó fi jáde láyé nígbèsè ayé ẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ nígbà tí ń ta fún ni òwò òṣùwọ̀n tá a sọ yìí ṣùgbọ́n ṣé wàá túbọ̀ sí pé kóńtàn owó mi nǹkan tí mo ní ìwọ zaka kó má wàá ṣèjú sílẹ̀ kankan rárá kò bá mu torí ẹ̀ ní sọ́dákọ̀ fi wà torí pé a rí i pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n máa ń ṣe sọ́dákọ̀ ní ìjùsílẹ̀ tá a lè ṣe tí ò ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú òṣùwọ̀n nígbà bá ti ní lọ́wọ́ gbìyànjú kó o ṣe fẹ́ni tó bá béèrè lọ́wọ́ ẹ̀ in tó lè jẹ ní ọ̀nà kó o fúnyàn in tó lè mú ní ọ̀nà kó o fúnyàn in tó lè gbà fúnra rẹ̀ má fi lọ́mọ làkejì ọ̀pọ̀lọpọ̀ ayé ẹ̀ tọ́lọ́run bá sọ́nà Al-Qur'an wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kódà wọ́n ní ittaqun nara walaw bi shiqqi tamra kódà bó jẹ́ kéèyàn fi dàbínù kan ṣèjù sílẹ̀ kó fún ọmọ làkejì gbìyànjú kó mórí bọ́ kó nu ná látara ru eléyìí tó túbọ̀ sí pé ká ṣèjù sílẹ̀ kì í ṣe nǹkan kékeré tá a lè fojú rí náà tó bá ti lágbára zaka gbogbo ògbà náà ni kó máa gbìyànjú sọ́dákọ̀ torí pé bí yẹn bá wá lágbára zaka ńkọ́ kò lè ṣe sádàkà méje tó bá ti lágbára zaka ẹni tó lè yọ zaka kí ló tó ní lè yọ sádàkọ̀ èyàn lè ṣe méjèèjì ṣùgbọ́n mò ń ṣàlàyé fún wa pé ìgbàláyé lè máa wà fẹ́lò míì tí tó fi kú látàrí pé ohun tọ́lọ́ bá ń jogún fún tipátipá gan ló fi tóun fúnra rẹ̀ àti mọ̀lẹ́bí ẹ̀ náà ṣùgbọ́n sọ́dákọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú sunwọ̀n ẹ ń bá yọ zaka kò ní kó má yọ sọ́dákọ̀ mọ́ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ la lè yọ sọ́dákọ̀ ká sì má láǹfààní àti yọ zaka ní tí mò ń ṣàlàyé nìyẹn. Jazakallah wọ́n ṣàlàyé Murabbi Mikael ṣàlàyé fún wa pé zaka àti sọ́dákọ̀ bá ṣe lè ṣe bó ṣe lè rọrùn
àwọn wo ló wá tọ́ sí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba nù Al-Qur'an fúnra ara Ọlọ́run ọba ló ṣàlàyé àwọn wo ni zaka tọ́ sí nínú Kùránì orí 9 ẹsẹ̀ 60 fúnra ara Ọlọ́run ọba ló sọ pé ẹ tẹ́tí ẹ gbọ́ o dájúdájú zaka àwọn 8 ló wà fún o ó láwọ kọ̀kọ́ nù wọn àwọn aláìní àwọn là ń pè ní fukara àwọn ẹlẹ́ẹ̀kejì ní masakin àwọn tí ilẹ̀ ó ti ta mọ́ wọn lára nǹkan ti fún mọ́ wọn àwọn ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tí ìjọba Islam yàn láti máa lọ gba sàká náà káàkiri ibẹ̀ láti sanwó iṣẹ́ tí wọ́n ṣe fún wọn ó ní àwọn kan wá wà al-mu'allafat qulubuhum àwọn tó ṣe pé a fẹ́ fa ọkàn wọn kí wọ́n lè rí ògo ẹ̀kọ́ àlàáfíà àti ìkónimọ́ra tí ń bẹ nínú Islam àti àwọn tó ṣe wípé wọ́n lówó tẹ́lẹ̀ wọ́n ń ṣòwò ọ̀dá wá dé bá wọn wọ́n wá donígbèsè inú owó sàkánà ti ní àṣekíní kà ṣe fáwọn ilé náà àti pé lójú ọ̀nà Ọlọ́run ọba bóyá a fẹ́ tẹ̀wé ní a fẹ́ ṣe nǹkan kan ní inú owó sàkánà ti ní àmú àbí àwọn tó ṣe wípé wọ́n wà nínú ìgbèkùn wọ́n wà lóko ẹrú wọn ò wà bí ẹ̀dá ènìyàn tó yẹ pé ó ní okùn ti bọ́ lọ́rùn ẹ̀ wọ́n ní ẹ tú okùn ọrùn wọn kúrò ní ìparí àwọn arìnrìn àjò náà lẹ́ni kẹjọ tí Ànábì Muhammad látẹnu wọn tó ṣàlàyé fún wa tó dẹ̀ wà ní Al-Qur'an wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí zakat. àwa máa ń kíyèsí pé àwọn míì wà tí wọ́n bá fẹ́ yọ zaka wọn lọ nígbà tọ́dún bá yípo wọ́n máa ń yọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pín fúnra ara wọn fáwọn tí wọ́n rò pé wọ́n jẹ́ aláìní níkọ̀ọ̀kan ta ló yẹ kó gba zaka ta ló yẹ kí a kójọ sọ́dọ̀ rẹ̀ ta ló yẹ kó ṣètò pínpín ẹ̀ ǹjẹ́ ẹni tí ó fẹ́ yọ zaka ní ẹ̀tọ́ láti pín bó ṣe wù ú. tí èèyàn bá wo Al-Qur'an orí 9 ẹsẹ̀ 60 yìí a rí wípé ìkánnú àwọn 8 tí owó ìtọ́sí òun ni al-amilina alayha àwọn tó máa lọ máa gba sàkájọ ta ló máa pa wọ́n láṣẹ pé kán lọ máa gbà wá Kùránì dákẹ́ torí pé Kùránì ń sọ nípa àwùjọ Islam ibi táwùjọ Islam bá wá wà ta ní ń darí àwùjọ Islam ẹ jẹ́ á padà sẹ́yìn a padà sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nígbà ayé wọn nígbà wọn máa ti pọ́n fẹ́ máa gba sàká àwọn kan ni wọ́n yàn pé kán lọ máa gbà nígbà zata Abubakar ló pàṣẹ fún wọn pé ẹ lọ máa gbà àwọn tẹ́yìn wọn fẹ́ san zaka ń gbà ayé zata Abubakar radiyallahu ta'ala anhu ó bínú sí wọn ni pé bó jẹ́ kọ́bọ̀ lẹ́ ń san gbà ayé Ànábì Muhammad ẹ̀ san lásìkò yìí náà kò sí nǹkan torí pé òfin Kùránì ni wàyí o ó túmọ̀ sí pé àwọn tọ́lọ́run bá yàn sípò aláṣẹ fún Islam yálà khalifa ni pẹ̀lú àwọn tóun bá wá yàn kì í ṣe pé èmi wá di pé èmi torí pé mo kéwù kan èmi ni máa pàṣẹ pé ẹ lọ gba sàká wá àbí torí pé bàbá mi kọ́ mọ́ṣáláṣí mo wá jẹ́ lè mọ́mù bẹ̀ irọ́ o ṣùgbọ́n àwọn àkọọ́lẹ̀ oríṣiríṣi wà táwọn kan sọ pé àwọn kan lè gbà àwọn kan ọ̀dọ̀ wa tẹ́ pé àwọn kan wọ́n tiẹ̀ kéde ni pé Jímọ̀ tó ń bọ̀ ní yíyan sàká o lágbájá fẹ́ yan sàká o ẹ máa bọ̀ wá. Islam ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ìtorí Ọlọ́run bá ló ṣe yànnàná ẹlẹ́yọ kọ̀ọ̀kan tó sọ àwọn tó máa lọ gbà ló sọ àwọn tó tọ́ sí àwọn tó máa pín ibi tó yẹ kán pín sí àwọn tó máa ná ibi tó yẹ kán ná sí. ká tó kò lórí ẹ̀ Habisa ní àsìkò àwẹ̀ tá máa ń dá Sadaqatul Fitri àwọn èèyàn kan máa ń fi nǹkan jíjẹ láti fi ṣe sàdákà lásìkò náà bí àgbàdo bí jéró ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣírí àwọn kan tó ń lo owó ipò wo ni eléyìí wà síra wọn. àwọn tí wọ́n lé lọ́wọ́ nínú òfin Islam wọ́n ní ilẹ̀ ilẹ̀ lànà bí jókòó sí ilẹ̀ làwọn jókòó sí òun ló jẹ́ pé ẹlòmíì tẹ́ bá délé ẹ̀ á nílẹ̀ ilẹ̀ lànà bí jókòó sí ó ti gbàgbé pé láyé ìgbà yẹn báyé ṣe rí nǹkan tí ó wà tó rọrùn lànà bí rọra múlò wọ́n á ní àwọn ò ní fi síbí jẹun tó lánàá bí ò fi síbí jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn Islam ẹ̀sìn tó wá kọ́ wa bá ti gbégbé ayé níwọ̀ntúnwọ̀nsí ní. now tẹ́ bá wá wò ó àwọn tó ṣe wípé wọ́n ń fi àgbàdo yàn
wọ́n ń fi gàrí yàn wọ́n ń fi rẹsì yàn lóòótọ́ ó wà nínú àkọọ́lẹ̀ nínú àwọn hadith Bukhari Muslim ni tó ṣe wípé nǹkan tí wọ́n fi yan nígbà yẹn ká má gbàgbé pé òwò tí ì dà báyìí wọ́n náwó ń gbà yẹn náà ṣùgbọ́n owó tí wọ́n ń ná ni pé bùnmi ní nǹkan èmi náà tún bù ọ́ ní nǹkan padà díẹ̀ ni owó tó wà tí ó jípo káàkiri so ní àsìkò yẹn náà nǹkan tí wọ́n ní kó máa fi yàn yẹn tá bá fi yàn lásìkò yìí kò burú ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó bẹ́ẹ̀ bá mú gàrí fún yàn lọ́dún kọ̀la kí ló fẹ́ fi gàrí ṣe yóò mú ni àbí yóò tẹ́lẹ́bà. ṣùgbọ́n nínú ìjọ mùsùlùmí Ahmadiyya kì í wá ṣamadíà nìkan ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lárúbáwá àti àwọn tí wọ́n ń gbọ́ àgbọ́yé ìsìláàmù síwájú sí owó ni wọ́n máa fi ń yàn nítorí pé ẹni tán bá máa fún wọ́n bá fún yàn ní bóyá ní 5,000 naira tó bá ra gàrí 1,000 yóò ra èlò àti kí ní bíi 2,000 naira yóò rò òróró àti gbogbo nǹkan tó máa tún fi ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á sì jẹ nǹkan tó hùn. tẹ́ bá fún lówó. tẹ́ bá fún lówó so òun náà lè ṣọdún pé ọjọ́ ìní tún yàtọ̀. Jazakallah ẹ ṣe pọ̀ pẹ̀lú àlàyé tí ẹ bá wa ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ Murabbi Mikael nínú ìjọ mùsùlùmí Ahmadiyya oríṣiríṣi ìgbésẹ̀ òun la fi máa ń ṣe ìnáwó ìnára ìná ọrọ̀ wa lójú ọ̀nà Ọlọ́run àwọn èèyàn kan ní apá zakati nínú ìjọ Ahmadiyya ó sì jẹ́ àwọn èèyàn lámúlọ́kùnkúndùn ẹ wá sanwó eléyìí ẹ wá sanwó tọ̀hún ẹ wá sanwó eléyìí báwo lèléyìí ṣe jẹ́. ẹ ṣeun àwọn Yorùbá ní súnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni èèyàn kan kì í gbé lókèrè kò mọ dídùn ọbẹ̀ ẹni tó bá súnmọ́ jọ mùsùlùmí Ahmadiyya á mọ̀ pé ní tí wọ́n ń sọ yóò rí bẹ́ẹ̀ torí pé nínú ìwé tán fún wa tá à ń pè ní rìsíìtì tá bá sanwó nínú ìjọ yìí kò sí iye kan tó kó o lè san wọ́n fún ẹ rìsíìtì tó bá wá gbàgbé rìsíìtì wa yẹn ká wò ó àwọn ìpele ẹ̀dáwó tó wà ń bẹ̀ ẹ̀rí zakati ń bẹ̀ tó túmọ̀ sí pé nínú ìjọ mùsùlùmí Ahmadiyya àkóyan zakati kéré Ọlọ́run sì jẹ́rìí sí number one tó jọ ẹ́ nígbàtí asàtì Muhammad alayhi salatu wasalam tí wọ́n ṣàlàyé gbogbo àwọn ẹ̀dáwó tí ó kánpá tí a ní láti ṣe àkọ́kọ́ náà bí zakati ṣe torí pé òpó Islam ni kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe tá a fẹ́ yọ sẹ́yìn nígbà táwọn bí ka àwọn òpó márùn èyí tó tẹ̀lé ẹlẹ́kẹta ní zakati wà kódà nígbà tọ́lọ́ máa sọ̀rọ̀ ní Suratul Baqara alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun ẹ rí pé tẹ́ẹ̀ bá gbàgbọ́ tó ń gbèrò dúró kó nánú kan tá a parí sí fún lábẹ́ ẹ̀ náà ní zakati wà so zakati àkóyìn kéré ní ìjọ mùsùlùmí Ahmadiyya yàtọ̀ sóhun àwọn ẹ̀dáwó míì náà tó wà tá a máa ń dá ara ẹni fitra náà gẹ́gẹ́ bí ìṣàlẹ̀ ẹlẹ́ẹ̀kan fitra náà ní tá à ń pè ní zakati lè fitri eléyìí tá a máa ń yọ nínú ààwẹ̀ ara ẹ̀ náà tá a mójútó òun náà ni nǹkan tá a máa ń pè ní Isa Ahmad àbí tá a máa ń pè ní wàsíyà nínú ìjọ yìí eléyìí náà yẹ ṣàdádálẹ̀ torí pé láyé ànábì Muhammad sallam arákọọ́lẹ̀ àwọn tó bá fẹ́ ṣe nǹkan tá à ń pè ní wàsíyà là ń pè ní bíi ogún pé a fẹ́ yọ̀ǹda díẹ̀ báyìí nínú ogún tó náà bá nínú nǹkan tá a ní gẹ́gẹ́ bí ọrọ̀ fún àwùjọ Islam láti tẹ̀síwájú a rí àpẹẹrẹ pé ka ìdá kan nínú ìdásí mẹ́wàá àwọn sàbí lè fi ilẹ̀ títí kan ìdá kan nínú ìdásí mẹ́ta ṣètì yìí bá lágbára láàrin ìdá kan nínú ìdásí mẹ́ta títí di ìdá kan nínú ìdásí mẹ́wàá so Isa Ahmad gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà náà jọ yìí ara àwọn kan tó yẹ pé ní tí wọ́n ń ṣe nìyẹn bákan náà la ní Ita Jaidad Ita Jaidad náà ní ìta ní láti nígbàtí ẹrú sì nǹkan bá kú àwọn fámìlì ẹ̀ tàbí ó lè ṣe kó tó kú pé ogún mi o tí n bá ti lọ o ìdá kan nínú ìdásí mẹ́wàá kakò fún jọmọ́ gẹ́gẹ́ bó ṣe bá níbàámu láyé kádọ́lá Muhammad sallallahu alaihi wasallam ara ìmíì òun náà ni jásà sálánà tá a máa ṣe lọ́dọọdún àgbékalẹ̀ asrat Muhammad alayhi salatu wasallam ìyẹn náà ti ní òṣùwọ̀n ìdá kan nínú ìdásí mẹ́wàá òun náà nìyẹn tí gbogbo nǹkan tá a dárúkọ ìjùsílẹ̀ ni kì í ṣe pé kò sí àwọn míì bíi Tariq Jadid Wafu Jadid gbogbo ẹ̀ náà pátápátá ìjùsílẹ̀ mi nínú ìjọ yìí ṣùgbọ́n káwá ní ìjọ mùsùlùmí Ahmadiyya a ní nǹkan kan ṣe pẹ̀lú zakat ọ̀rọ̀ ẹnu lásán tí èyí ṣe òótọ́ ọ̀rọ̀ òun lélẹ̀ agbójúmọ́ zakat dáadáa a ṣe ń ṣiṣẹ́ tán. Jazakallah Hafizab ní àlékún sí ohun tí wọ́n ṣe ní àlàyé báwo ni àwọn ọ̀nà ìjùsílẹ̀ míì nínú ìjọ Ahmadiyya báwo ló ṣe ń hù jáde nítorí pé gbogbo ẹ̀ náà nǹkan ló wáyé nígbà ayé Hazrat Muhammad alayhi salam kí ló ń bí àwọn ìjùsílẹ̀ yẹn
tó fi ń wáyé bẹ́ẹ̀ ṣé zakati ò tó ni àbáwọn ọmọ ìjọ mùsùlùmí àwọn kì í san zaka ni ló àti gbọ́ pé wọ́n ń san zaka ṣé kì í ṣe gbogbo wọn ni wọ́n ń san ni. ẹ mọ̀ wípé ìgbà tí wọ́n ń ṣe àlàyé lẹ́ẹ̀kan wọ́n sọ fún wa wípé bàbá wa àgbà gan fúnra rẹ̀ aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọn ò yan sàká títí wọ́n fi kú nígbà tí wọn ò yan sàká títí wọ́n fi kú ṣé wọ́n san sádàkà ni sádàkà ó wà náà àrọ́bá aṣíwájú ẹ̀dá sallam sọ wípé káwọn bá ní òkè àpáta góòlù tó dàbí àpáta Uhudu wọ́n ní láàrin ìjọ mẹ́ta àwọn àti nàtán wọn àwọn tán fi ṣèjù sílẹ̀ tán ó túmọ̀ sí wípé ibi òdiwọ̀n tí wọ́n fi zàká sí owó tí wọn ò tiẹ̀ ní dúró débẹ̀ inú ìjọ wa ń sìn gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ àwọn tí wọ́n wọ́n débẹ̀ wọ́n yan zàká ṣùgbọ́n fún mùtúmùwà tí wọ́n fi jàǹfààní nǹkan tí ànábì náà ṣe nínú ìgbésí ayé ẹ̀ Hazrat Muhammad alayhi salatu wasalam ó gbé ètò wàsíyà kalẹ̀ ètò chanda kalẹ̀ àwọn ọmọlẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí san ṣùgbọ́n lẹ́yìn wọn àwọn khalifa tí wọ́n wá bẹ̀rẹ̀ sí gba ipò wọn àwọn náà wá bẹ̀rẹ̀ sí tọ́ àwọn ọmọlẹ́yìn sọ́nà pé fàpẹẹrẹ nígbà tí wọ́n lọ sí Germany wọ́n sọ fún àwọn ará Germany wípé mo fẹ́ láàrin iye ọdún báyìí kẹ́ ẹ kọ́ mọ́ṣáláṣí 100 owó náà máa fi ṣèjú sílẹ̀ so gẹ́gẹ́ bí wọ́n ti ń sẹ́sìn àtìgbà tí wọ́n ti sọ yẹn sìn wọ́n ń kọ́ lọ Khalifatu Masih karùn-ún ó lọ ń bá wọn ṣí lásìkò tiwọn náà àwọn náà tún ti gbé oríṣiríṣi nǹkan kalẹ̀ fàpẹẹrẹ àwọn tẹ́ ń gbóhùn wa tẹ́ ń gbọ́ sáfẹ́fẹ́ Khalifatu Masih kẹ́ni wọ́n gbé tó ẹ̀ kalẹ̀ ìsìn ó wá gbajúgbajà ẹnu òfìfo sákọ̀ náà fi ń dún yànmùyànmù ẹnu òfìfo kì í dún yànmùyànmù owó náà ni àwọn kan ló ń kówó ìkalẹ̀ ìjùsílẹ̀ ni so kì í wá ṣe pé wọn ò náà ní zakati rárá àwọn zakati owó zakati ò tó kọ́ là ń sọ kì í ṣe gbogbo èèyàn ló máa sọ zakati ṣùgbọ́n gbogbo àwọn tó ń san mùtúmùwà wọn wá ń dojúkọ sadaka. jazakala eléyìí wá mú mi fẹ́ béèrè pé ẹni tó ló ọrọ̀ tí zaka wọnú ọrọ̀ rẹ̀ tó dá zakat lọ́dún ó dá chanda wọ̀síà lásìkò tàríkì jadid àdá àsìkò waqf jadid àdá ó tún dá sí ìgbélárugẹ àti ìtẹ̀síwájú MTA lábẹ́ chanda MTA Hazrat Khalifatu Masih tún gbé ètò àti ìṣàtúnkọ́ mọ́sálásí Baitul Futuh ní London wọ́n ṣètò £11 million pé káwọn èèyàn kan ṣe jù sílẹ̀ bàbá wa rí ẹnìkan tó ń dá sí àwọn ìjùsílẹ̀ wọ̀nyí ṣé ọ̀rọ̀ rẹ̀ ò ní tán ṣé ìjùsílẹ̀ kì í dín ọ̀rọ̀ kù ni. ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè yẹn ti wáyé tipẹ́ fúnra ara Ọlọ́run ọba dẹ̀ ti mọ̀ pé a máa sọ púpú lọ́kàn àwọn tó ń ṣèjù sílẹ̀ yẹn fúnra ara Ọlọ́run ọba ló ti dáhùn ẹ̀ inú Al-Qur'ani orí 30 ẹsẹ̀ 40 ibẹ̀ lọ́lọ́run ọba fúnra rẹ̀ ti sọ wípé wa ma ataytum min riba owó tẹ́ ẹ bá fílẹ̀ tẹ́ ẹ fẹ́ kí ẹ lè máa gba rìbá lé lórí fala yarbu inda Allah irú owó bẹ́ẹ̀ kò lékún wájú Ọlọ́run ọba o tẹ́ ẹ bá wo ẹ̀rọ pẹ̀ ẹ̀rọ owó ni ṣùgbọ́n wa ma ataytum min zakatin èyí tẹ́ ẹ bá fi ilẹ̀ tó dàbí sàká òun ni pé Kùránì máa ń sábà lo gbólóhùn sàká àti sádàkà ó máa ń ṣí lo ó máa ń mú yí síra wọn níbi ó wá lo gbólóhùn sádàkà bẹ̀ yẹn ó tún wá pè ní sàká ó ní eléyìí Ọlọ́run ọba fúnra rẹ̀ fa ulaika humul mud'ifun olówó yìí ò ní tán lójú yín ó lè dínkù ṣùgbọ́n kò ní tán yóò máa pọ̀ sí ni yóò pọ̀ sí lójú tayé fúnra rẹ̀ kò tún ní pọ̀ sí lójú tayé fúnra rẹ̀ inú ẹ̀san àlékún yóò tún bímọ Kùránì fúnra rẹ̀ ló ṣàlàyé yẹn. Jazakallah àdúpẹ́ pọ̀ ìjùsílẹ̀ kì í mú kí ọrọ̀ dínkù láíláí ìmọ̀ mú kó pọ̀ sí ni. kì í tún wá ń ṣe yẹn nìkan o ṣe rí ńgbà tí Aliru àti Musa tán jẹ́ olùrìn àjò ọkọ̀ tí wọ́n ní kán dálu ń jọ sí ọkọ̀ tán ní kán dálu tó ń sọ fún pé ọkọ̀ yí àwọn aráàlú àwọn apẹja lónìí o tó ń ṣiṣẹ́ lórí omi ó ní ẹni tí ò bá dá tiẹ̀ lu ọba kan ń bẹ lódì kejì tí ó gba ọkọ̀ tí ò bá sámì lára ẹ̀ tí wọ́n dálu nígbà tí Khalifatu Masih kejì máa ṣe tafsiri ẹ̀ wọ́n sọ fún wa wípé ètò ìnáwó nínú ìsìláàmù tó máa dẹ́rù bà àwọn èèyàn òun ni ẹni tí ò bá wá dá owó ọkọ̀ tiẹ̀ lu owó tá a ní lọ́kọ̀ wa ẹni tí ò bá dá lu á di pé. Jazakallah Murabi Mikael Sab ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn èèyàn wa ká tó máa lọ. ìmọ̀ràn tí màá gbà wọ́n
ó náà ní pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní inna sadaqa la tutfi'u ghadaba rabbi wa tadfa'u maytata su'i. Ìmáa ṣe ìjùsílẹ̀ àbí ká ná nínú tọ́lọ̀ bá palẹ̀ sí kò bá jẹ́ zaka ó máa ń jẹ́ kí ikú òjijì kó kúrò fún yàn. kó kù fún èèyàn ni. Khalifa ẹlẹ́ẹ̀kẹrin nínú ìjọ Mùsùlùmádíyà Asrarunja Toyi Ahmad wọ́n sọ nìkan nínú àwọn kútúbà wọn ní 1998 wọ́n ní ẹ̀rẹ́ tó bá ń ṣe ìjùsílẹ̀ kó nígbàgbọ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ń ṣẹ̀ wọ́n máa ṣàforíjì fún látara ìjùsílẹ̀ tó ń ṣe. wọ́n lọ bá dàtí foríjì ni. kò sí ní táwọn tó ń wá mọ́. àfàlùjànnà. tó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Hafisa ní ṣókí. Ọlọ́run ọba ò ń ṣoníbàárà Ọlọ́run ọba ò kì í ṣolòṣì gbogbo ẹni tí wọ́n bá pè pé kó wá dá sí tọ́lọ́run ọba kó wá ṣèjù sílẹ̀ fọ́lọ́run ọba kó má rò pa ìní lọ́lọ́run ọba fi gbé kalẹ̀ o ìtorí ara ẹni tá a pè yẹn ni kóun lè di ẹni tí a fi mọ̀ pé ó ń ṣe tọ́lọ́run ọba kó lè jèrè ẹ máa ṣe tọ́lọ́run ọba kẹ́ lè jèrè. Jazakumullah adúpẹ́ lónìí adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará ilé náà tí ẹ farabalẹ̀ gbọ́ ohun tí a fẹ́ bára wa sọ lónìí adúpẹ́ lọ́wọ́ àwọn àlejò wa torí pé bí wọ́n bá wá bá wa sọ ó ṣeé ṣe ká má rí nǹkan wí fún wa Jazakumullah khairan Murabi Mikael Jazakumullah wa Habisam Jazakumullah ẹ̀yin ẹ̀yẹ wa àti gbọ́n tí àwọn olùkọ́ wa tí wọ́n wí fún wa wọ́n jẹ́ ká mọ̀ pé níná ní ojú ọ̀nà Ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ wa ìmá ń mú ní rí ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run a máa gbé ikú òjijì kúrò lójú ọ̀nà fún yàn a máa mú kí Ọlọ́run kó forí jì yàn a máa mú kí inú Ọlọ́run kó dùn sí yàn ó sì máa ń jẹ́ kí èèyàn lè kópa tiẹ̀ náà lójú ọ̀nà kí àwùjọ kó lè dàgbàsókè dáadáa a ti gbọ́ wípé sàdákà àti zàká lára ọ̀nà tí a máa ń gbà láti fi ṣe dáadáa ní ojú ọ̀nà Ọlọ́run ni bákan náà àwọn àgbékalẹ̀ ètò nínú ètò ìná ọrọ̀ lójú ọ̀nà Ọlọ́run nínú ìjọ Mùsùlùmádíyà bẹ̀rẹ̀ látòrí Hazrat Imam Mahdi alayhi salam títí torí àwọn khulafa àwọn pátápátá lára gbogbo wọn pátá náà a fi ń ṣe ojúṣe wa lójú ọ̀nà Ọlọ́run ni lára ẹ̀ náà ò ní MTA tí ẹ ti ń gbọ́ wa yìí àwọn èèyàn ọmọ ìjọ ni wọ́n ń ṣe jù sílẹ̀ tá a fi ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí láì jẹ́ pa polówó ọjà ẹ̀rẹ̀dẹ́ ká polówó ọjà lórí tẹlifíṣàn yìí láti pawó wọlé bẹ́ẹ̀ kọ́ ọ̀fẹ́ òun náà ni eléyìí ń wá àmọ́ ìjùsílẹ̀ àwọn ọmọ ìjọ òun ló mú eléyìí jáde pẹ̀lú ojúre Ọlọ́run bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ kì í dínkù rárá bí ti ulẹ̀ kó mọ bàbá ń ṣèjù sílẹ̀ lójú ọ̀nà Ọlọ́run kọ́lọ́n kó jẹ́ kí a gbọ́ yé ju bí a ṣe sọ lónìí lọ ẹ ṣé pọ̀ tí ẹ tẹ́tí sí wa bí a bá fẹ́ tún mọ̀ sí nípa àwọn ètò wa ẹ kọ̀wé sí africa@mta.tv a ó fèrè pàdé nígbà míì tá a bá tún wá inshallah assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. àwa níjọ Ahmadiyya ọmọlẹ́yìn Ghulam Ahmad tó ń gbẹ̀sìn Islam ga káàkiri gbogbo àgbáyé lọ́kùnrin àtobìnrin lọ́mọdé àti lágbà k'Olúwa ràn wá lọ́wọ́.